vibes. Mo mú òkúta mẹ́ta ní koríta àwọn ẹni mẹ́ta. Mo wá mú òkúta mẹ́ta yìí mo tá sí ẹyẹ mẹ́ta tí ń bẹ lórí ẹ̀ka igi mẹ́ta. Lẹ́yìn tí mo tà á sí wọn tán, àwọn ẹyẹ mẹ́tẹ̀ẹ̀ta wá jábọ́ sílẹ̀. Lọ́nà mẹ́ta mo wá kó àwọn ẹyẹ mẹ́tẹ̀ẹ̀ta lọ sí ìlú òkúta. Nígbà tí mo dé ìlú òkúta tán mo wá rí àwọn àgbààgbà mẹ́ta mo tà fún wọn ní náírà mẹ́ta. Àwọn àgbààgbà mẹ́tẹ̀ẹ̀ta sì ṣe bẹ́ẹ̀ wọ́n dúpẹ́ ní ọjọ́ kẹta wípé ohun ọ̀ṣẹ́ wọn o bí òwe lè èmi ò mọ̀ lùgbà gídígbò tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ mí bí ẹni mọ̀ wó ọdún ni mí tí kì í ṣàìmọ̀ fún olóko Olúwatósìn Olóyèdé orúkọ tí èmi jẹ́ ti gbogbo ayé mọ̀ sí Jẹ́jẹ́ láyé pírẹsẹ́ńtà ẹnu bó jẹ́jẹ́ olọ̀rọ̀ tèmi. Orí ètò yín ètò wa tá a mọ̀ sí àṣìṣe ọjọ́ kan láti ti ń láǹfààní àti mọ̀ gbọ́ra wáyé fún tòní gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ní gbogbo wa a kí yín o ẹ ṣeun. Gbajúmọ̀ TV, where tradition meets vibes. Ìtí mo tún mú wá fún tòní tí mo fẹ́ ká tún jọ wò gẹ́gẹ́ bí àṣìṣe tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe ṣùgbọ́n tí wọ́n mọ̀ òní mo pè ní májẹ̀mú. Ọ̀pọ̀lọpọ̀ àsì dá májẹ̀mú nínú ayé lẹ́yìn tí wọ́n bá wá dá májẹ̀mú ọ̀tán wọ́n sì gbàgbé ìmùlẹ̀ tí wọ́n ń ṣe láàrin ara wọn. Ìmùlẹ̀ tí arákùnrin àti arábìnrin tí wọ́n ṣe láàrin ara wọn nígbà tí ìfẹ́ ń bẹ láàrin wọn tí ìfẹ́ ń bẹ lójú wọn tí ìfẹ́ kò sí wọn lójú ni wípé ìní fi ọ́ sílẹ̀ nígbà kọ̀ọ̀kan ṣùgbọ́n nígbà tí gbogbo rẹ̀ wá dàrú tó jẹ́ wípé ọ̀rọ̀ rí bó ṣe yẹ orí mọ́ oníkálukú wá gbàbẹ̀ ó dé gbàbẹ̀ mọ́ gbàbẹ̀ mọ́ gbàbẹ̀ nírìn àjò ayé àwọn méjèèjì. ìmùlẹ̀ lẹ́lòmíì ṣe tó ní pẹ̀lú ẹnìkejì rẹ̀ tó fi di ìrójú kan dòní nítorí pé ẹni tó bá dalẹ̀ ìmùlẹ̀ dandan ni yóò padà balẹ̀ lọ ọ̀dàlẹ̀ balẹ̀ kú. Ìlérí tó bá mọ̀ pé ò lè múṣẹ má wulẹ̀ ṣe ìmùlẹ̀ tó bá mọ̀ wípé ò ní lè dúró di ìmùlẹ̀ tó dá tó bá wọ̀ wípé ó padà dalẹ̀ ìmùlẹ̀ tó ṣe ìbásọ̀ kó má wulẹ̀ ṣe nítorí pé bó bá ṣe tó bá padà dá ilẹ̀ ìmùlẹ̀ tó dá tó bá padà dalẹ̀ ìmùlẹ̀ ọ̀hún yóò padà bí ọ̀ ń bò bá wa bí ọ́ tán ẹ̀dá kan wà ní síbẹ̀ ìwọ nìkan ló wà mọ̀ dá ìyá ayé rẹ̀ jẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti dá májẹ̀mú àwọn ẹlòmíì májẹ̀mú ilé ìjọsìn ni wọ́n dá yìí ṣe nǹkan báyìí ṣùgbọ́n tó jẹ́ pé kò padà mú iṣẹ́ ó sàn ju pé kó má dá májẹ̀mú ju pé kó dáa kó má sì mú ẹ̀jẹ̀ rẹ̀ ṣẹ lọ. Májẹ̀mú láàrin òbí sí ọmọ ọmọ ẹlòmíì á sì wo òbí rẹ̀ ń kọ́lé fún yín ń balẹ̀ fún yín ṣùgbọ́n nígbà tó bá wá di wípé tójú bọ́tán tí nǹkan míì ń ṣẹlẹ̀ ní dáadáa tí wọ́n di wípé yóò gbàgbé orísun rẹ̀. Àwọn Yorùbá sì bọ̀ wọ́n ní odò tó bá gbàgbé orísun ìgbẹ́ ní ògbẹ́. Ìmùlẹ̀ májẹ̀mú ìlérí mẹ́tẹ̀ẹ̀ta ṣiṣẹ́ papọ̀ fúnra wọn ni. Ìwọ tó bá mọ̀ wípé o ò lè dúró tán ilé ìwà ní gáláǹtì bó bá mọ̀ pé o gáláǹtì láti lè mú ìlérí àti májẹ̀mú tó bá dáṣẹ ó sàn ju pé kó má ṣe ju pé kó ṣe lọ kó wá kọ̀ láti mú ìlérí ọ̀hún ṣe. Gbajúmọ̀ TV, where tradition meets vibes. Arákùnrin kan ṣe ìlérí fún arábìnrin rẹ̀ nínú ìwádìí tá a ṣe lẹ́yìn tó ṣe ìlérí fún tán wípé bó o bá lè fẹ́ mi tó o sì bá mi jẹ ìyà bí owó bá dé tán àjọmọ̀ jẹ mọ̀lẹ́ rẹ̀ ni sọ fẹ́yàwó lé èmi ìfẹ́yàwó lé o wọ́n sì jọ ń bá ìrìn àjò ayé wọn lọ ṣùgbọ́n nígbà tó dé ìkóríta kan tí nǹkan ṣẹlẹ̀ rẹ̀ fún arákùnrin yìí ó pàdé ọ̀rẹ́dà sí arábìnrin rẹ̀ tó sì jẹ́ wípé ó padà fẹ́yàwó míì síta lẹ́yìn tí ìyàwó ilé mọ̀ wípé ó ti fẹ́yàwó míì síta ilé ò bá nǹkan ò ṣẹlẹ̀ rẹ̀ mọ́ eku òkè bí eku bẹ́ẹ̀ sì ni ẹyẹ òkè bí ẹyẹ nílé ọ̀wọ́n kí ló fà á
ò ní wípé májẹ̀mú tí arákùnrin ọ̀hún dá nígbà tí ó tí ì sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ kò lè mú ṣẹ. ẹ wò ó, ẹ má jẹ́ ntúṣu désàlẹ̀ kòkòrò tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì nínú ìwádìí tá a ṣe, ṣùgbọ́n tí mo fẹ́ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí mo fẹ́ fi léde fún àwọn ènìyàn tí ń wò mí, ẹ̀yin omidan tẹ̀ ń dá májẹ̀mú fún ọkùnrin wípé láńláì ní fòkó nìṣó ìwọ ní ń tẹ̀lé lábẹ́ bó ti wù kórí ìwọ ní ń bá lọ, ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ ó wá sá sẹ́yìn nígbà tí nǹkan sáfẹ́rẹ́ fún. ẹ má gbàgbé wípé ẹ̀dá tó bá dúró tini nígbà ìṣòro gan la mọ̀ lọ́rẹ̀ẹ́, ṣùgbọ́n ẹ̀dá tó bá sá fún ni nígbà ìṣòro kì í ṣọ̀rẹ́ dáadáa. ìlérí àti májẹ̀mú tó bá mọ̀ pé òun lè múṣẹ má wulẹ̀ dáa. arákùnrin kan bẹ̀, òjíṣẹ́ Ọlọ́run ni ó sì ṣe ìlérí fún arákùnrin kan èyí tó jẹ́ bí àgbàlagbà ní agbègbè kan nílùú kan tí èmi dakọ̀ lórílẹ̀. ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ní pé nígbà tí arákùnrin tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run yìí tó dojúkọ àwọn ìdojúkọ kan, ó sì gbéra pa ó lọ sọ́dọ̀ bàbá yìí. lẹ́yìn tó dọ́dọ̀ bàbá yìí jẹ́ olóore oníwà rẹ̀ dáadáa. ó sì bójú rẹ̀ lọ sọ́dọ̀ bàbá yìí pé òun nílò ibi tí òun ó ti mọ ìjọsìn àti láti mọ ìṣe ilé ìjọsìn òun. bàbá yìí gbìyànjú sì sa gbogbo ipá rẹ̀. ó fún arákùnrin yìí ní ilé rẹ̀. ilé yìí mọ̀ ń lò tó bá ti jẹ́ ti Ọlọ́run sáà mọ̀ ń lò, ṣùgbọ́n bá ń dá májẹ̀mú pé òun ní dalẹ̀ ni ló bá yá. kì má fọ̀rọ̀ gùn, iṣẹ́ bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ba iṣẹ́ ìrìnsẹ̀ lọ. nígbà tó tó àwọn ìkórìtà kan, pásítọ̀ yìí gbé ìgbésẹ̀ tí òye ń gbé kí bàbá yìí má lè rántí wípé òun gbé ilé sílẹ̀ fún òjíṣẹ́ Ọlọ́run yìí láti lè mọ fi ṣe iṣẹ́ ìrìnsẹ̀. èyí tó fi jẹ́ pé òjíṣẹ́ Ọlọ́run yìí bá débi wípé ó dí bàbá yìí àtàwọn ọmọ rẹ̀ tí wọ́n fi lè gbọ́ra wọn yé láti lè kojú rẹ̀ wípé ilé tí bàbá wa fún ọ àfẹ́ gbà padà. kí n má fọ ọ̀rọ̀ gùn, òjíṣẹ́ Ọlọ́run yìí gba ilé yìí, ó gbà á tó sì jẹ́ pé ó ṣe àwọn iṣẹ́ kan tí ò bójúmu pẹ̀lú bàbá yìí. ṣùgbọ́n bàbá yìí wò kí ó wọlé, ó fi ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run yìí ó fi lé ọwọ́ Elédùà. ṣùgbọ́n nígbà tí bàbá mi bẹ̀rẹ̀ sí ní fi iṣẹ́ ọwọ́ rẹ̀, bàbá tó fún òjíṣẹ́ Ọlọ́run yìí ní ilé, bàbá ti ṣe bí ó ti rí wàlẹ̀ àṣà. aṣọ òwò bọ́mọyẹ mọ́ ọmọyẹ tí wọ́n wọjà, nítorí pé nígbà tí òjíṣẹ́ Ọlọ́run yìí ronú àti lè ṣe ìtúbá àti lè bẹ bàbá yìí láti lè dá gbogbo tó gbà lọ bàbá yìí padà, aṣọ òwò bọ́mọyẹ mọ́ ọmọyẹ tí wọ́n wọjà. Gbajúmọ̀ TV, where tradition meets vibes. kí ló tí mo fẹ́ mú jáde nínú ìtàn kékeré mi wípé àdéhùn tí òjíṣẹ́ Ọlọ́run ṣe fún bàbá yìí kò mú ṣẹ. ìdí rèé tó fi wá dojúkọ ìbínú Elédùà. nínú ayé gbogbo tá a bá ń ṣe, ẹja mọ̀ jẹ́ olótìtọ́. àdéhùn tó bá mọ̀ wípé ò lè mú ṣẹ nínú ayé má wulẹ̀ bá ẹ̀dá alààyè kan dà. àwọn ènìyàn ń bẹ tá a mọ̀ ṣùgbọ́n tá a gbọ́dọ̀ dá a kọ, tí wọ́n ti ṣe ìlérí tí wọ́n sì dá májẹ̀mú, ṣùgbọ́n tó jẹ́ pé májẹ̀mú òun lè mú iṣẹ́. wọ́n dalẹ̀ májẹ̀mú. ìdí tí wọ́n yìí fi dalẹ̀ májẹ̀mú wọn ti wá rí i, wọ́n kó yà jẹ wọ́n lórílẹ̀ mẹ́sìn. ẹ wò ó, ibi tí mi ò sọ dé àwọn olóye àti àwọn ọlọ́gbọ́n wọ́n ti fi ọgbọ́n gbé, wọ́n sì ti fi òye gbé mọ̀lẹ́ tí mò ń lọ àti tí mo fẹ́ forí rẹ̀ sọlẹ̀ sí. gbogbo tá a bá ṣe nínú ayé ẹja mọ́ ṣe pẹ̀lẹ́kùtù. èmi mo lòkè ọ̀hún, èmi mo lòkè yìí, kò bá di ọjọ́ kan àwòdà gbogbo rẹ̀. ṣùgbọ́n ohun tó o bá ṣe, ohun tó o bá sọ àti ìrìn àjò rẹ nílé ayé òní ó padà fi hàn níwájú Elédùà kò bá dọjọ́ ìkẹyìn. Olúwatósìn Olóyèdé ló kọ tí èmi jẹ́ tàyé màsídẹ̀dẹ̀ láyé pẹ̀sẹ́ńtà. mo ń lọ fún tòní o, tó bá tún di ọjọ́ rọ̀ àtúmọ̀ pàdé lórí ètò yìí. ẹ ṣeun tí ẹ̀ ń wò wá ní Gbajúmọ̀ TV. Gbajúmọ̀ TV, where tradition meets vibes.